Remember, ladies and gentlemen, please welcome to Mrs. Idowu Felix, aka Mama Rainbow. Mama Rainbow, that's my wife. Is she here? Inú mi dùn, mo dúpẹ́ lọ́wọ́ Ṣèyẹ Kẹ́hìndé tí kò gbàgbé àwa old artists. Gbogbo wa ló pè lẹ́nìí, ayé mọ̀ pa ìwà. Kì í ṣe ìgbà tá a bá kú tán nìkan celebrate wa. Inú mi dùn, mo dẹ̀ gbàdúrà fún òun náà máa dàgbà. Àwọn kan tẹ̀ sọ pé London ẹ̀ ń gbé sí pé ìyá Rainbow sí Nàìjíríà mọ́ ìlú òyìnbó lọ́wọ́. Ẹjọ́ mi kọ́. Wọ́n ní ọlọ́rẹ̀ mi fẹ́ mi pé kàn mú inú sọ mi ẹ̀ṣẹ́ bẹ́ẹ̀ ni. Èrò màmá mi kan ni Abímbọ́lá Esther Ajayi, ìyá àdúrà LOC. Tó bá fẹ́ ṣe báyìí, a ní kí n máa bọ̀. Tó bá fẹ́ ṣe tọ̀hún, a tún ra tíkẹ́ẹ̀tì. Òun ni ẹ má bínú. Ṣùgbọ́n ẹ ṣì wà ń lé o. Mo wà ń lé torí ilé ọ̀hún lé ní. Ìjọ mẹ́jọ ni màá mark 75 years. Mama Rainbow níbo la ti fẹ́ ṣe? Nínú ilé mi, Òjòdú Bẹ́gà, number 1 Alhaji Ajimati Street. So gbogbo àwọn fáǹsì káwọn ọmọ kan máa bọ̀. Kí gbogbo àwọn fáǹsì máa bọ̀ kán jẹun. Ẹ máa bọ̀. Ẹ máa bọ̀. Tayo Shobola. Tayo Shobola. So Tayo Gaga. Àwọn èèyàn ọmọ Brisky. This is a very lovely and elegant dress. For and on behalf of the Civic Group, it's a pleasure and delight to present to you Tayo Shobola. This 8th day of the month of October in the year of our Lord 2017, the award of the Best Supporting Actress of the Year. Congratulations. So Tayo Gaga. So Tayo Gaga. You won't dress as if you are the organizer of the award. I don't think this is anywhere. On behalf of myself and my entire friends family, I want to say a very big thank you to City People Entertainment Award, and this is the movie award, so I am indeed grateful. Thank you very much to everyone that voted for me, and I promise to continue to remain loyal to you. Thank you very much, everyone. Orúkọ tèmi ni Tayo Shobola táwọn èèyàn mọ̀ gẹ́gẹ́ bí Ṣótáyọ̀. Ṣótáyọ̀ yẹn first 2 letters of orúkọ bàbá mi àti Tayo. Ṣóyè yín. So àwọn tẹ̀ gbà lé ní báwo lẹ feel? Well, inú mi dùn lọ́pọ̀lọpọ̀ pé mo rí eléyìí gbà lé ní mo dẹ̀ máa gbé ìtọ́jú bẹ́ẹ̀ lọ torí mo ti ń gbà bọ́ọ̀ látẹ̀yìn mo dẹ̀ tún gbà lé ní màá tún gbà ìtọ́jú eléyìí lọ lágbára Ọlọ́run. Àmọ́ I'm very happy because gbogbo àwọn èèyàn tí àjọ ṣiṣẹ́ yìí ọ̀tàjọ wà nínú category tí wọ́n fi mí sí òṣèré takuntakun náà ni gbogbo wa là ń gbìyànjú. Àmọ́ tó fi já sí mi lọ́wọ́ lẹ́nìí ó fún mi ní ọkàn láti mọ̀ pé iṣẹ́ tí mo fẹ́ ṣe ó ṣì pọ̀. So thank you very much. Tá bá wo sinimá níbo ni ẹ̀rọ kí ni ọjọ́ iwájú? Kí ni ọjọ́ iwájú sinimá? Well, nítòótọ́ ẹbọ oríṣiríṣi ọ̀rọ̀ ló ti wà nípa bí àwọn piracy ṣe ti ṣe but pẹ̀lú ẹ̀ náà nǹkan tá a bá ní adẹ̀ṣe wà lẹ́nu ẹ̀ adẹ̀ ń try àti gbàdúrà sọ́lọ́run pé kọ́lọ́run bá wa bó ṣe máa yọ kúrò náà ni so ọjọ́ iwájú sinimá mo mọ̀ pé ó dáa torí oríṣiríṣi àwọn èèyàn ló ń bọ̀ láti ẹ̀yìn wá ń sìn ó dẹ̀ ń bọ̀ pé àwọn fẹ́ ṣe film ìwé àbá àwọn ti wájú níbẹ̀ àwa náà ṣì wà ń bẹ̀ wọn lómìnà ṣì fẹ́ wà ń bẹ̀ so ọjọ́ iwájú sinimá dáa àmọ́ iṣẹ́ púpọ̀ náà la máa ṣe.